ẹ̀yà ará Ìlọrin èéṣe tọ́já tó gbogbo ẹni wọ́n bá dáa tó jẹ́ èèyàn láyé òun ni èdè lójú tí ìjọ Bukola bẹ̀rẹ̀ ńlẹ̀ yìí 2003 ayébẹ̀kọ́ iná ló dé tí bàbá rẹ̀ mú dé pébi mọ bá a dé wọn náà wá mójútó lu yìí wá mójútó dáadáa ó sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò sí ẹ̀dá kan tó lé ní 100% láyé gbogbo ọjọ́ tí ìjọba Nàìjíríà ti ń jọjọba wọn ní 100% àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ní 80% ó ti pass yẹ kí ó ń tọ̀ wọn kó ṣe wọn kú sẹ́ ọgbọ́n. Ayakumullah. orí àpẹẹrẹ kan Tìjání ìjọ mo lè ṣe wáàsí nbì kan ìwáṣẹ wáàsí lọ́wọ́ tí ń sọ̀rọ̀ ìjọba tí ń bẹ́ mbẹ́ àwọn kan bá ní àwọn ìjọba tàná wọn ò ṣe nǹkan kan mọ́nìkáì ojú agbóná mo sọ mọ́nìkáì ẹ bá tọ́ bẹ́ẹ̀ mọ́. ìjọba tàná ṣe ó ṣe ń tọ́pọ̀ kì í ṣe nǹkan ẹyọ kan. àfẹsọ̀ àbí kílẹ̀ ń pè é ibi wọn ti kọ́ bàálù. Aviation College ní Nàìjíríà yìí mẹ́ta náà ni. mélòó Kwara tó wáyé fún wa láyọ̀ kánú Nàìjíríà òun lọ gbà wá fún wa opportunity wípé ńbẹ́ńbẹ́ gbogbo ń ti ń lọ sílùú kọ̀ọ̀kan òun náà ń jà fún láti gbé wa níjọ́ tí wá kó ń bẹ̀ ní sèǹtà lọ́jà fún wa òun ló gbé kúwọ́sù wa. ẹ máa sọ ntí ẹni ọba lọ ṣe kọ́dà bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ ẹ sọ ń tó ṣe ó ṣe dáadáa àwa àmà àgbà tiẹ̀ ẹ wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi bá fẹ́ bí n bá ní gbà tèèyàn ẹ sọ oore tó ṣe kó oore rẹ̀ ní àmì mi rẹ̀ ọ̀rẹ́ bí a gẹ́gẹ́ kẹ́ sẹ́ńtà kílẹ̀ ń pè kéde wọn tó máa ya nǹkan bẹ́ẹ̀. diagnostic center àbí. èyí tó máa ya nǹkan bẹ́ẹ̀ tó máa ya scan ya gbogbo àyà tó ń ya gbogbo ẹ̀ òun bẹ lọ́nà ẹ̀ asada mú bẹ̀ wọn tẹ́ bá gba yìí ni tẹ́ jásí asada mú bẹ̀ ni. ẹ yọrọ pé rẹ méjì wà Nàìjíríà yìí. ní Áfíríkà gan-an oníye tí ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ayé bẹ́ẹ̀ kọ́ ni òun ló ṣe é. ìjọ tó ti wá ṣe é ní sì ń wúlò fún wa púpọ̀ gbogbo instrumenti gbogbo nǹkan ni wọ́n rà ń bẹ̀ wọ́n import gbogbo nǹkan ń bẹ̀ ń jọ́nà ni òun ní ń wúlò fún wa lónìí ìjọ tí wá kú ń bẹ̀ yín náà improvement wo lẹ rí nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyí airport wa yìí kìí ṣe international tẹ́lẹ̀ àbá yìí ṣé ẹ ti ẹ̀rí ọ̀rọ̀ ti airport yìí bàbá Saraki ní kí la ń pè é 1973 táwọn èèyàn lọ Mákà nílẹ̀ yìí ó bu wa la gbọ́ 1973 táwọn èèyàn lọ Mákà nílẹ̀ yìí Kánò ni wọ́n gbà lọ Mákà ńgbà náà wọ́n ṣe wọkọ̀ lọ Kánò ni wọ́n wá ń darí Kánò ń bọ̀ wá nígbà wọ́n ń bọ̀ láti Kánò wọ́n lásídẹ́ǹtì láwọn ẹni ń darí hajj bọ̀ lọ́dún náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kú ní bàbá Saraki bá wálé lọ́ba bu ẹkú wípé àwọn èèyàn wọn àwọn ọmọ ìyá wọn wá kú báyìí lédi pé wọ́n lọ Mákà wọn lọlé Ọlọ́run wọ́n wá ní pẹ̀lú ògbó Ọlọ́run ọdún tí ń bọ̀ wá wọn ní wọ́n mọ́tò lọ Kánò má bàálù lókù tí wọ́n máa gùn lọ́bẹ̀ bàbá débẹ̀ wọn máa gbàbẹ̀ lọ wọ́n báyìí tó darí wọn tó fi bàálù kù wọn wá òun lókà àyẹ̀wò kan lókà airport ni wọ́n máa jẹun bàbá Saraki ló wá gbé kalẹ̀ ní 1974 73 ni wọ́n lọ Mákà 74 tí wọ́n padà lọ bàbá Saraki ni ó sì ṣe láàrin ọdún kan ní airport ńlẹ̀ yìí. ìgbà wa ní airport bẹ́ẹ̀ ìgbà tí ó di àsìkò tí Bukola débẹ̀ tí ń jọmọ rẹ̀ ọwọ́ àbànálẹ́rì ó renovate iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe níjọ náà bá a ti máa ròyìn ẹnu ẹ má sọ pé ni ó sóore ò sóore ntọ́ bá mú èyí tó ṣe òun náà wọlé ni bọ́ọ̀ bá fẹ́ ẹ má á pa àfẹ́ má fún kankan á tún wá béèrè pé èyí ṣe bá a fẹ́ olóore má. àwa máa ṣàdúrà fún gbogbo wọn àlẹ́ nìkan táwa ń bá sọ̀tà amẹ́nìkan wò lè máa ròyìn pẹ́ nìkan ọ̀dà sí ìjìnlẹ̀ akalẹ́kà òun náà tó dání tó lóṣèlú lòun náà kí lòun tó ṣe tẹ́ tó ń bínú òun náà. bàbá Saraki ṣe rẹ̀ nígbà Bukola débẹ̀ Bukola wa renovate yẹ ọ wa upgrade iṣẹ́ tí baba rẹ̀ ṣe ọ wa sọ di international airport. bàbá lọ lóye bó lè gbà yà yín lọ ara tó wọn náà ṣe nù. Central Mosque Ìlọrin yìí masalasi yìí 1979
tí wọ́n kọ́ láyé bàbá wọn bá jẹ́ ta tí wọ́n kọ́ Central Mosque yìí bàbá Saraki dé ó ní wọ́n kọ́ gbogbo ẹ̀ látòkè parí tí ò ní sírù rẹ̀ ní gbogbo Nàìjíríà bàbá wọn bá jẹ́ ta ní káyì má ṣe bẹ́ẹ̀ má kọ́ gbogbo ẹ̀ wọ́n má jẹ́ pé wọn nìkan ló gbé ládàá rẹ̀ níwájú Ọlọ́run jẹ́ kí gbogbo àwọn tálíkà Ìlọrin náà dá tọrọ kọ́bọ̀ tí wọ́n bá ní ni wọ́n fi kiri ojú ilé kí ń gbà náà láṣẹ bàbá wọn bá jẹ́ ta wípé ọkùnrin ó máa dá iye báyìí obìnrin ó máa dá lájì ẹ̀ ndókàlùkù náà bá rí kóhun náà fi lọ́wọ́ ń bẹ̀ wọ́n ṣe é bẹ́ẹ̀ nígbà ọ̀ya 800,000 ní bàbá Saraki kó lẹ̀ ń jọ́nà 800,000 gbà náà ó ṣe déédéé 800 million ti sí. wọ́n ka owó náà kí wọ́n ka owó láti àyílà tòní wọ́n ti parí ẹ̀ mọ́gárì ọ̀la táwọn àbáǹkà owó náà tí wọ́n ká tán níjọ́ náà lọ́hùn. bàbá Saraki lọ́wọ́ ń bẹ̀ ní mọ́sálásí òun nígbà wọn wá di ìgbà tí Bukola náà débẹ̀ òun náà ní sẹ́tì bàbá àwọn ṣe kalẹ̀ lára mọ́sálásí òun náà tún fẹ́ rinoveti ẹ̀ bó ti rinoveti airport ó tún rinoveti mọ́sálásí Ìlọrin náà òun ló ṣe dáadáa ló tún pe gbogbo àwọn èèyàn ńláńlá wá wípé ẹ wá dá sọ̀rọ̀ mọ́sálásí yìí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tó o rẹ kọ́ nìyí òun ni gbogbo olówó Nàìjíríà wọn kó wájọ náà kọ́dà yíbo wá kọ́dà kírísítẹ́nì wájú wọn dáwó síbẹ̀ òun ló pe gbogbo wọn wá jẹnẹra kílẹ̀ ń pè é jẹnẹra òkè òyì àsìkò wọn náà ni èyí wọn láàfin mà wípé wọn ṣe dáadáa ọwọ́ àpọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tá a máa tọ́ka ní Bukola Saraki ṣe ńlẹ̀ yìí wọ́n bá ní Bukola ò ṣe nǹkan kan èmi ò ṣe nínú ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ tẹ̀lé ká máa wí pé kọ́dà Bukola kọ́dà gbogbo ọdún tó lò ó lò 16 years kọ́dà àwọn ò rí nǹkan kan ṣe láàrin 16 years ọ̀dà wa dúró léṣe àbá èwo lẹ́jọ́ wá rí sẹ́ǹsì. ọ̀pọ̀ àwọn táwọn ará lébù rẹ̀ ń jọ́nà àlébù Bukola tẹ ará lébù rẹ̀ ń jọ́nà ẹ̀ tó tó ará lébù eléyìí rà ẹ máa wá fi wúra wọn èyí ṣe tó fi jásí pé àwọn ọmọ Nàìjíríà báwọn ọmọ Kwara wọ́n yẹ pé bí èèyàn bá kú òun bẹ̀ tán tá a rí má láti máa ṣàdúrà fún jọ́jú bá ń bẹ́ẹ̀ àní ṣàdúrà. ó lè wúlẹ̀ iṣan Bukola Saraki ibi náà lẹbi san òun náà. ẹnìkan ṣe bíríjì ẹni ṣe kúṣe ló ṣe bẹ́ẹ̀. èyí tó wá ṣe tiẹ̀ náà nígbà Bukola ṣe bíríjì kan ẹni ṣe kúṣe ló ṣe. ẹlẹ́yìn náà tó ṣe ọ̀tẹ́ nísìnyí ẹni ń jò. èwo lẹ́ wàá mú ẹ̀yà ara Ìlọrin ẹ dákun torí Ọlọ́run bó ẹ ṣe rí báyìí náà. gbogbo ìgbàlá máa ṣàdúrà fún Bukola Saraki látara tó ṣe ní Kwara yìí ìwọ náà máa wípé wọ́n tó ń pè ó ṣe òun ètò òfin ń takú pé ó ṣe òun ni wípé ntọ́ fẹ́ kí ọ bọ́ sí wọ lẹ́nu ọ bọ́ sí ọ lẹ́nu ó ti wá bọ́ sí ọ lẹ́nu nísìn. olè tó fẹ́ já òrì jà. olè tí wọ́n fẹ́ já òrì jà so ti wá rí ìjà nísìn. ẹ máa ṣàdúrà báwọn olóore ni a ṣàdúrà fún Bukola Saraki náà kọ́lọ́wọ́n bá wa kún wọ́n sànú ẹ̀ ó sì gbé wọn náà lékè mọ̀nàbìkì Ìlọrin àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ Bukola Saraki àwọn eléyìí ibú rọ́pọ̀ nínú àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni gbogbo bi tí ń ránṣẹ́ orin sí ń jóná àwọn tí ń bí ra wọn òjò débẹ̀ àwọn alájẹbẹnunura àwọn ni. àwọn olè lọ kó sára. ọ̀kanu ó tún wá kú sọ́ọ́lì Mùsàfá sọ́ọ́lì Mùsàfá náà ní sẹ́yìn ti bẹ̀rẹ̀ sí gbóhùn náà ní. wọ́n láti jọ́ tó ti lọ wọ́n ní ọ̀wálé kí lẹ́ fi ọ̀wálé sí ẹ̀yin náà lẹ́ni wọ́n máa lọ òun kọ́ máa lè ṣe ọ̀hún kọ́ máa bá yín ṣe ètí bá ń bẹ̀ ń bẹ̀ kọ́ máa fún yín lábọ̀ ẹ̀ wá ní wọ́n máa wá lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ fún ní gíla ní àbí kílẹ̀ fún la èyí sẹ̀ yà ara àlọ́rin tẹ́ ẹ rí báyìí gan-an. ẹ wo tí Bukola Saraki ṣe ọmọ tí ń ṣe fíìmù ń jò ní oní yíbò oní fíìmù yíbò kìnìún kan igu kílẹ̀ pé Mr. Ibu àbí tọ ọmọ Ibo ni ẹ máa ṣe fíìmù báyìí tí máa ṣe kọ́mẹ́dì ọwọ́ àárẹ̀ ń ní agbára wọ́n wá gbé jáde ní social media pé àwọn bẹ ìjọba Nàìjíríà kó bá wọn ṣàánú rẹ̀ ìjọba ọ̀gbọ́ wọ́n sì gbọ́ láwọn aláwọ̀ ọ̀dà sí gbogbo olówó Nàìjíríà kò sẹ́ni ọ̀ yà sí ọmọ Ibo ọ̀hún náà èmèdè Bukola Saraki náà lọ padà wá dìde pé gbogbo ohun tí ó fi lálàáfíà gbogbo bílíọ̀nù tí ó bá ná
nílùú èbó tí wọ́n fi gbádùn tí èyí lálàáfíà òun gbé gbogbo ẹ̀ Bukola ló gbé kìí ṣe mùsùlùmí kìí sì sọ ọmọ Yorùbá ẹ̀mí ló dù gẹ́gẹ́ bá Nabi Muhammad ní bọ́bá ti kan ọ̀rọ̀ ẹ̀mí ẹyọ ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ ìran ẹyọkù mẹ́ ẹdù ẹ̀mí toró ṣeéṣe kọjá pé tẹ̀mí rẹ̀ bá gùn kọ́ padà yí padà kọ́ndẹ̀rẹ̀ àlìjẹ́nà ẹ̀ máa yọ owó tí Bukola dà rẹ̀ ọmọ akẹ́nà mi bẹ ọmọ eke ni aláàárẹ̀ ni bọ̀háyà owó wọn ni wọn nà ìyá ti yin kànú pé bí wọn bá kú kó kú Bukola wọn ni wọn gbé wa ó tún wá dì mọ́ ọmọ ilé fẹ́ hàn mí lónìí ó gbé ọmọ ilé fẹ́ hàn mí Bukola wọn ni gbé ọmọ tọ́rẹ̀ ó tún wá dì mọ́ ọmọ tọ́rẹ̀ báyìí ọwọ́ ni gbogbo ntí ìgbádùn òun la gbogbo ẹ̀ yóò gbé gbogbo ẹ̀ ìgbà tó kù òǹjọba ní tó ń ṣe dáadáa eléyìí tá à ń wí yìí kìí ṣe ìgbà tó tún wà ń jọba mọ́ ọ ẹ̀ṣẹ̀ ń ṣe eléyìí ni ṣerú àwọn bẹ́ẹ̀ lẹ́wàá retí wípé tábúrú ó ṣe wọ́n kún wọ́n kú àwa ò sì sọpọ́ọ̀tì wípé ẹnìkan ni wọ́n máa bá a lọ bẹ́ẹ̀ nìkan bá ṣe ń sà wọ́n náà tó kú omi ẹ̀kẹ́ lómi náà tó bá bẹ́ẹ̀ bí Bukola Saraki bá tó padà wá àwa tó bẹ lọ́hùn fún un kọ́ padà wá kọ́ lọ́hùn tó jí ọ́ padà sí rí àga náà àbí akuti ní kèé sàga fámìlì àyè bẹ́ẹ̀ kọ́ kọ́ máa ẹni tí ọba sàṣe dáadáa fún wa kọ́ sàmà mọ̀ wá gbogbo orú àwọn bẹ́ẹ̀ ẹ máa fi oore san oore fún àwọn tí wọ́n bá ṣoore ibi wọn bá kù sí lẹ́mọ̀ á pè wọn pé bí ó kù sí ni àmì mi wá ń béèrè yìí pé Bukola Saraki mo ló kù sí. níbo làlébù rẹ wà. níbo làlébù rẹ wà ẹ ṣàlàyé ẹ fún wa ká gbọ́ ẹ bá ti wá ṣàlàyé bí àlébù rẹ wà á wà bí yín pé àlébù eléyìí mo lò wà. ẹ̀yin tẹ́ ẹni ti táyé ẹni ti káyé. ẹni ọba ní ti táyé òní ti káyé dé náà. gbogbo nǹkan ọlọ́wọ́ ń gbà tiẹ̀ sí ọ̀wọ́n mọ́ nísìnyí owó tẹ́ ẹ lẹ́ẹ̀rí ń gbà náà ẹ ti wá rówó ọ̀hún nísìnyí náà. ẹ̀rí tẹ́ ń sanwó títì yìí kí ẹ̀yin ará Ìlọrin mẹ́sẹ̀gì mi ló fún yín. gbogbo àwọn tó bá ga ẹ má máa sáré kó wọlé ma. nínú àwọn àjọba tó ṣe ìjọba tó dáa láàrin ìgbà tó lò ń bẹ̀ nínú ẹni Bukola Saraki. kódà àti rí replacement rẹ̀ dì sí. bó ṣe nínú gbogbo tí wọ́n ń pín fẹ́dírà lásìkò rẹ̀ àárín nǹkan kan kọ́ wọlé mọ́lẹ́sì. láti bí ọdún mẹ́fà báyìí àárín kankan Kwara. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń jòkó lé ndókù ó ń kálukú ọmọ ìfura bẹ́ẹ̀ wọ́n ti rí nù. mẹ́sẹ̀gì mi nu ájì kálẹ́kàwú ọdún ẹ̀ láti lọ làkọ́sàdúrà fún wípé òun èèyàn wá so olóṣèlú àwọn olóṣèlú làwọn yìí òun èèyàn wá so olóṣèlú. àṣekè jásí wípé òṣèlú lẹ̀ ń bá jà àti ẹ̀fẹ́ kí ọmọ Ìlọrin ẹ̀fẹ́ kún ó jẹ́ èèyàn ni. tí làṣẹ mú lè jí ní akálẹ́kàwú máa dá dúró ara àwọn tó rẹ̀ kàn rè ara àwọn tó rẹ̀ ájì kálẹ́kàwú kàn rè. Ọlọ́run má jẹ́ kí ẹnjìnà akálẹ́kàwú ṣubú Ọlọ́run Ọlọ́run má jẹ́ ṣubú Ọlọ́run Bukola Saraki Ọlọ́run má jẹ́ wọn náà ṣubú gbogbo nǹkan sànú ẹ̀ wọ́n náà lọ́wọ́ sí i bí nǹkan bá ṣe àwọn eléyìí àwọn nǹkan ní nǹkan ṣe nù wọn Ọlọ́run má bí nǹkan kan ṣe gbogbo wa ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam bá wa sọ̀rọ̀ oore tí olóore ṣe yọ máa bí àwọn nǹkan nù wọn làwọn àtàyè ṣe náà tó wá dé pẹ̀lú òṣèlú tani sọ fún wa pé àfẹ́ òṣèlú èyí tẹ̀lé olóṣèlú kìíní òṣèlú ìsìlámù gan fúnra ara rẹ̀ òṣèlú ló bì ayé bẹ́ẹ̀ kọ́ ni bóṣèlú ọba ní bí islam àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ ó yẹ ká wà lójú ọ̀nà Isa àbí ká wà lójú ọ̀nà Musa ló yẹ kó kálukú wà Musa lọ tán Isa Ọlọ́run ya pàṣẹ ti Isa mu Isa tó lọ tán tó ya pàṣẹ tàná Muhammad mọ bá ti wá di mẹ́ta Júù Nasara àti kírísítẹ́nì òṣèlú báwọn Nasara ọmọ làwọn làwọn dá mùsùlùmí làwọn aládá tọ̀hún náà lóhùn dá kí ni yóò síyáṣà lánàá ni ọlọ́mọdé ọba jẹ́ o ọlọ́mọdé ọba jẹ́ o gbogbo àwọn ọmọ àlọ́ni tí ń bẹ lókè alájì tájú adéta ẹnjìnìá tájú nínú àwọn ọmọ àlọ́ni tó dé yẹn ní Àbújá lòun náà wà ọlọ́mọ bọ́lẹ̀ jẹ́ kọ́lá àwọn eléyìí ibú kan nínú àwọn ọmọ àlọ́ni tí ń wádìí tiẹ̀ náà alájì tájú adéta gbogbo ẹ̀yin tẹ̀ ń wádìí alájì tájú ẹnjìnìá tájú gbẹ́ngbó ní tí ń rówó gbogbo inú ní lábọ̀ dáadáa inú àwọn ọmọ àlọ́ni tọ́lọ́ ń pèlè yẹn làwọn náà ọlọmọdé ọba jẹ fún ìjìnlẹ̀ àtàdù ọlá Muhammadu Rasulullah ẹ̀yin jàmbá ẹsẹ àmì àti gbogbo àwọn ọmọ mùsùlùmí ńlọrin tọlọ ń pèlè yàn
Àmín. mẹ́sẹ̀jì mi nù. Àyà kúmọ̀ náà. Ẹ káàbọ̀ sà.